tọ́ ibi awíládé yìí ilé tí wọ́n júwe fún wa lélẹ́yìí wípé a ti máa wá bá ẹnìkan lákọ̀ọ́kọ́ nílé ayé tá a wà yìí oríṣiríṣi ìpèníjà ló ń kojú ọmọ ẹ̀dá èèyàn ló ń kojú gbogbo àwọn èèyàn láyé ṣùgbọ́n Ọlọ́run á máa gbé wa borí ẹ̀ ń tá a bá wá síbí kí ni nǹkan náà ẹ máa bá mi ká lọ. Yes, sir. Yes, sir. Yes. Ẹ jọ ṣé ẹ̀yin ni alàgbà tí wọ́n sọ pé ìyàwó wọn ní ìlera díẹ̀. Ẹ lè píkọ̀ yìí. Ẹ lè píkọ̀ yìí. Hello, Mọ́mí Richard. Báwo ni káàárọ̀? Ṣé dáadáa ni? Ẹ káàárọ̀, ọmọkọ́. Mi ò lọ́rùn sọ, mo sùn, mo wá omi òní, mo lo ogún wọn wá. Èmi sùn gbọ́dọ̀ parọ́ fún un. Ti wá ìmọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ àwọn ọmọ ìgbésẹ̀. Mo ti gbọ́, ṣe. Mo ti gbọ́. Àwọn gbìyànjú. Ó dára. Àwọn kan wà níwájú mi tí wọ́n wà níwájú jẹ́ kí n sáré àtẹ̀sí wọn ìwọ yá máa pè nípa rẹ̀. Ẹ má bínú sàn ká tó máa bọ̀rọ̀ wà lọ à ń gba ohun yìí sílẹ̀ à ń ṣe fídíò kì í ṣe nǹkan tó le ẹnìkan ló wá bá wa so nígbà tí ẹni wá bá mi wọ́n sọ pé àwọn yẹn ti máa wo channel wa a wá láti Bembeyeke TV so wọ́n ní àwọn tí ń rú àwọn fídíò tá a ṣe fáwọn èèyàn láti fi ṣètò nǹkan fáwọn káwọn èèyàn lè mọ bí nǹkan ṣe lọ bóyá láti lè rí ìrànlọ́wọ́ bí wọ́n ṣe wá kó wa mú ìgbà tí wọ́n á gbọ́ ohun tó ṣẹlẹ̀ ó ká mi lára ló jẹ́ kí n wá ẹ má bínú màá fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín ṣé máa fẹ́ láti dá wa lóhùn ṣáà lè rí bí jókòó sí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bá mi dẹ kí lorúkọ yín kan. Orúkọ mi ni Olúwakorede Adébẹ̀sìn. ẹ máa bá a gbóhùn sókè díẹ̀. Olúwakorede Adébẹ̀sìn. Ok alàgbà Korede Adébẹ̀sìn orúkọ tán dá fún wa náà nìyẹn. Ìyàwó yín kọ́. Ìyàwó yín wà ibo náà wà. Ó wà ní Ìjọ lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀. Wọ́n wà ní Ìjọ lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀. Ibo ni John wà. Níbi ọ̀dà bá ń lọ sọ́nà Yewa side. Ok ọ̀nà Yewa ní Ogun State náà lè. Kí ni wọ́n ń ṣe mbẹ̀? Ó rẹ̀ díẹ̀ ó dẹ̀ ti tó bí ọjọ́ mẹ́ta tí sickness náà ti ṣe ó rẹ̀ díẹ̀ nǹkan tó fà á tó fi wá. Ẹ máa bá a gbóhùn sókè díẹ̀ o kí àwọn èèyàn lè gbọ́ yín dáadáa. Ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tó ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Ok kí ni nǹkan tí ó ń ṣe wọ́n gan kí ló ń ṣẹlẹ̀? Ẹ ṣé o mo dúpẹ́ o. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ti kò sí ń sè ó ti ń lọ bí ọdún mẹ́ta tí àìsàn yẹn ti ń ṣe. Àìsàn tó dẹ̀ ń ṣe n tó ń pè nígbà tá a lọ sí hospital tá a rí gbogbo kí ni yẹn ṣe nígbà tó ń complain pé ìdí ń dùn òun. A lọ sí hospital wọ́n ní ká ṣe àwọn test kan so a ṣe àwọn test yẹn lóríṣiríṣi at the end of the day wọ́n ní àfi ká ṣe operation wọ́n ní kíní yẹn pé wọ́n pe kíní yẹn ní omirod ni wọ́n pè. Kí náà pè bọ́nà ìṣàpèjúwe wọ́n ní kò kí ń ṣe yọ̀dí pé ṣùgbọ́n orúkọ tí wọ́n máa ń pè nìyẹn pé àfi kí wọ́n ṣe iṣẹ́ abẹ nínú terms àwọn doctor àwọn medical clinic pé àfi kí wọ́n ṣe operation so nígbà tá a wá lọ tí àṣà ṣe gbogbo àwọn tó yẹ ká ṣe test tá a ṣe lọ́tún wọ́n ṣe operation yẹn nígbà yẹn so nígbà tó ṣe operation yẹn tán so wá padà wáyé lójú ọ̀sẹ̀ méjì lọ hospital bẹ́ẹ̀ so nígbà tá a padà délé kìíní yẹn yàtọ̀ díẹ̀ àwọn kan lọ́ fún wa tá a rà tán ní ká máa lò à ń lò so nígbà tó dẹ̀ yá
tó máa tó bí oṣù mélòó kan kìíní yẹn tó bẹ̀rẹ̀ sí ní dà láàmú padà so ó di pé ẹ̀jẹ̀ ń jáde láti ibi tí wọ́n ti gé kìíní yẹn so a ní láti tún padà sí hospital láti lè kọ́ mọ̀ pé nǹkan báyìí ló tún ṣẹlẹ̀ sárábìnrin nítorí pé operation tá a ṣe síta tó rí òun tún ní ẹ̀jẹ̀ tó tún jáde so nǹkan máa sọ fún wa ni pé kìíní yẹn ṣì kù nínú pé kìíní yẹn ṣì kù nínú pé àfi kí wọ́n tó pé wọ́n kó tán wà ẹ̀wọ̀n ṣe pé wọ́n kó tán pé àfi ká tún operation yẹn ṣe so a ní láti tún lọ wá owó míì láti tún lọ fi ṣe àwọn nǹkan kan ká tó tún lọ san owó míì láàárín ní bí oṣù kan síra wọn láti lọ tún operation yẹn ṣe lẹ́lẹ́kejì so bá dáa lè ṣe operation yẹn tán lẹ́lẹ́kejì a tún lọ bí ọ̀sẹ̀ kan bẹ̀ again hospital yẹn òun wọn ò ní lọ sí school torí teacher ni wọ́n ti ṣe teacher kò lè lọ sí school a ní láti máa lọ hospital report gbogbo sickness àtàwọn wàhálà yẹn la lọ fún wọn la lọ gbà lọ hospital. ṣé teacher ìjọba ni wọ́n àbí teacher ìjọba ni ìjọba ni la lọ gbà. school wọn náà ti lọ teach. Adédọ̀tun ní school ẹ̀ wà Adédọ̀tun primary school ló ti ń teach so a ní láti lọ gba àwọn kí wọ́n ti ń pè hospital report láti mú lọ sí school wọ́n lè rí pé ó sick lóòótọ́ so láti recover wíwà nílé ẹ̀ nítorí pé kọ́mà ní kò wá síbi iṣẹ́ so wọ́n dẹ̀ sọ ọ́n àwọn náà dẹ̀ wá wọ́n wá wò wọ́n rí so kò lè jókòó. ṣé ọdún ìlú bẹ̀rẹ̀? ó ti ń lọ bí ọdún mẹ́ta báyìí August bí ọdún mẹ́ta báyìí August 2001 yes ó ti lọ bí ó ti lé ọdún méjì 21 lẹ́mẹ̀ sọ. yeah 21 2021 ẹ dẹ̀ sọ pé ọjọ́ bí ọjọ́ mẹ́ta nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ ó dà ok níbi tọ́rọ̀ wá dé báyìí ibo ni ètò ìlera wọn dé. ṣe o kí Ọlọ́run kó ṣàánú wa kó gbà wá nítorí pé Ọlọ́run bá ní mọ́mọ́ tó ní déédéé lótìtọ́ mọ owó ti lọ bàbá sọ pé bóyá àná owó ànára in fact mo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lára wa. iṣẹ́ abẹ lẹ́kọ̀ọ́ ìlú lélẹ̀ tí wọ́n ti. ẹlẹ́ẹ̀kejì ibi tí ètò ìlera tó wá dé nísìn òun ló wá ṣe gbòǹgbò tó rẹ́ bó wá tó wá ń pa wá lẹ́kún báyìí nítorí pé lẹ́nu ijọ́ mẹ́ta yìí láti ìjọba tó wà àwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ gbòòrò sí general hospital nílàwọ̀. ẹjọba àkọsí tẹsán ìgbà kan dé general hospital ní Ìlàwọ̀ dókítà láti máa sọ wípé níbi tí kìnìún yẹn dé torí ìgbẹ́ ò jáde láti ojú ìdí mọ́ ìyẹn níbi anus bẹ́ẹ̀ ìṣe ìgbẹ́ dẹ̀ ń jáde láti inú ojú ara jẹ́ ni wọ́n sọ pé kò sí nǹkan tá a lè ṣe o situation tá a wà yín sìn I need the urgent operation kíákíá tó gbọdọ̀ pẹ́ wọ́n gbọ́dọ̀ ètò ṣe iṣẹ́ abẹ rẹ̀ yẹn so dókítà dẹ̀ láti máa sọ fún wa pé bó ṣe wà yẹn a ní rárá a máa ná at least 1.5 to 2 million naira. pé mílíọ̀nù méjì náírà. bẹ́ẹ̀ ní ká lọ máa retí. yàtọ̀ sáwọn owó tẹ̀ ẹ̀dẹ̀ tí ń ná bọ̀ tẹ̀ tí ń ná sẹ́yìn. ewu náà tí mo sọ arábìnrin gan náà ní ibì kan tí ara dọ́gbọ́n ṣe tó ń dọ́gbọ́n ṣe yàrá mélòó kan sí personally tiẹ̀ ó ti tà. tó jẹ́ ìyàwó yín nǹkan tó ń ṣe pé òkè o pé káwọn náà tiẹ̀ gbé bí yàrá ilé mélòó kan kalẹ̀ nítorí kinní náà. bẹ́ẹ̀ nígbà tí gbogbo gbèsè wọn kúnlẹ̀ ìyàwó náà kálàáfíà tiẹ̀ jẹ́ kálàáfíà bá jẹ́ àdèmọ̀ ṣe kí ni a máa sọ gbogbo owó àwọn onígbèsè láti ìwé ṣe kinní yẹn ló tún ṣàkíyèsí sí. so ìdí nìyẹn tí àwọn tó jẹ́ tèmi lọ́tún lọ́sìn in fact mi ò tiẹ̀ mọ̀gbà tí wọ́n gbé kinní yẹn sí Facebook gan. ẹ mọ̀ gbà tán gbé sí Facebook. mi ò mọ̀ I don't know it's one of my friends that even called me tó sọ fún mi wípé àwọn rí post ìyàwó mi lórí ní Facebook pé kí ló tún ṣẹlẹ̀ torí gbogbo wọn mọ̀ pé ó ń ṣe àìsàn ó ní mi ò mọ̀. ẹ má bínú àwọn olóògbé sí Facebook. ẹ ṣe àwọn ọ̀rẹ́ ẹ̀ kí àwọn ọ̀rẹ́ ìyàwó náà ní àwọn ò ní máa wò ó kó rí báyìí pẹ̀lú iye owó tí wọ́n ní ká lọ máa wá káwọn náà má lè ní nǹkan táwọn lè ṣe àwọn náà ṣe. láti fi béèrè fún náà lọ́wọ́ àbí láti fi béèrè fún náà lọ́wọ́. òun ní Facebook ni wọ́n á gbé sí wọ́n kọ́ síbẹ̀ wípé kí àwọn èèyàn kan share fídíò yẹn títí tó máa fi dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel wọ́n máa fi rí
láti gbé káwọn náà bóyá wọ́n lè ràn wá lọ́wọ́ láti ràn lọ́wọ́ látọ̀dọ̀ tí wọ́n so ìyẹn ní gbogbo ìyẹn látọ̀dọ̀ Àgbàlá Gabriel bẹ́ẹ̀ so ìyẹn ní gbogbo nǹkan tí à kojú lọ́wọ́ lásìkò. Ó wà lágbára báyìí ó dà àwọn ilé ìwòsàn wo lẹ ti lọ tẹ́lẹ̀? A lọ sí General Hospital níbo? ní Òkèjì ní Òkèjì ní Abẹ́òkúta. Ibẹ̀ ni mo ti gba Lábẹ́òkúta medical report tí mo lọ sí àwọn ilé ìwòsàn tá a ti ṣe iṣẹ́ abẹ yẹn ó wà níwájú Ẹ̀gbá high school ní Ìyànà Bọ́lá Ajíbọ́lá ń pè ní màá rántí orúkọ ilé aládàáni ni ṣùgbọ́n náà àwọn tó wà nílẹ̀ ẹgbẹ́ náà àwọn dókítà tó wà ní àwọn ilé ìwòsàn ńlá yẹn ni wọ́n ní ẹnìkan ló wá introduce wa wípé ká lọ síbẹ̀ sí ẹni pé wọ́n mọ̀ pa oníyẹn dáadáa nígbà náà wọ́n porúkọ ilé ìwòsàn yẹn ní ìsọ̀ọ̀sọ̀ sáná ilé ìsọ̀wọ́rọ̀ àwọn tí wọ́n ti gba orúkọ ilé ìwòsàn ṣùgbọ́n ilé ìwòsàn tó ṣe kinní náà lábẹ́òkúta tó jẹ́ private. Tọ́ wọ́n ti bímọ fún yín? Ìjàgbọ̀rọ̀ lọ. Ọmọ mélòó? Ọmọ méjì. Bẹ́ẹ̀. So ẹ̀yin ní ìkan ni ẹ wá tún kó wọn máyà báyìí pẹ̀lú bí nǹkan ṣe rí. Mo fẹ́ ṣe ọmọ ọdún méje àti ọmọ ọdún mọ́kànlá. Ẹ má bínú, iṣẹ́ wo lẹ̀yin ṣe? Ẹ ṣe mo jẹ́ ìkan nínú àwọn tó wà nínú àwọn dàrẹ́tọ̀ tó jẹ́ bí ẹ̀gbọ́n tí mo wà mo jẹ́ bí personal assistant ìwé mi náà ni mo máa ń wà ẹ̀gbọ́n mi lókè mọ́sán. Lókè mọ́sán. Ọ̀rọ̀ rí o ẹlẹ́yinjú àánú ó tún délẹ̀ báyìí. Ẹ ti máa ń ṣe ẹ ti máa ń ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn lọ́tùn lósì pàápàá tá a bá gbáwọn èèyàn wá bí eléyìí wípé wọ́n nílò ìrànlọ́wọ́ gbogbo wa la mọ ipò tí ìlú yìí wà báyìí pàápàá fẹ́ni tí ò tí ì rọ́wọ́ rí láwùjọ kódà àwọn tán láwọn nífọ̀n lè kanná gan ké ṣùgbọ́n àtijẹ àtimú ṣé bí ìbá ṣẹ́pẹ́rẹ́ ká nírú eléyìí ò wọnú ẹ̀ ìlera pípé ṣe là ń bẹ̀bẹ̀ èèyàn fún rẹ̀ sì kọ́ ló máa ń mọ̀ọ́mọ̀ sọ rẹ̀ sínú àìlera ìdíwá rèé o tó fi wá jẹ́ pé ẹnikẹ́ni tó bá wà nípa ẹ̀ láti ṣèrànlọ́wọ́ fún ẹni tó mọ̀ pé ó nílò rẹ̀ yẹn nítorí wípé o ò mọ̀ gbà tó kéré rẹ̀ ẹ wo gbogbo ìsálọ sókè sódò tí gbogbo mọ̀lẹ́bí tọkọ tí gbogbo wọn ti ń sáré kiri lórí ọ̀rọ̀ ìyàwó wọn yìí ó jẹ́ ohun tó lágbára díẹ̀ nígbà mo tún wá gbọ́ débi wípé wọn ò tiẹ̀ tún lè ṣe ìgbọ̀nsẹ̀ mọ́ ní ojú ibi tó yẹ kán gbà ṣe ìgbọ̀nsẹ̀ tó tún fẹ́ máa bá ojú ara gangan jáde ẹ rí pé ìyẹn tún lágbára àwọn dókítà sì ń sọ wípé ká má jẹ́ ó pẹ́ o wọ́n sì nílò owó wọ́n nílò mílíọ̀nù tó gbé mílíọ̀nù kan gẹ́gẹ́ bí wọ́n ṣe ní dókítà sọ fáwọn ṣùgbọ́n o kò parí síbí nìkan ìyẹn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo ṣe fún wọn kò parí síbí nìkan àwọn ò tún gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé lórí ẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn tó tún ṣèwádìí tó jinlẹ̀ àti agbóhùnsáfẹ́fẹ́ àwa máa lọ sọ́dọ̀ ìyàwó wọn yẹn torí a gbọ́dọ̀ fojú gan ni wọn torí Yorùbá máa wípé ojú àwo láwo fi gbọbẹ̀ àwo lọ àwo sì kàn sí wọn nígbà tá a bá torí wọn gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀tún wò ní Bembeyeke TV bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹ wò ó ibi ọ̀rọ̀ bá sì dé á jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ wá mọ̀ nǹkan ìrànlọ́wọ́ ṣe pàtàkì ó ṣe kókó ẹnikẹ́ni tó bá wà lọ́kàn rẹ̀ láti ṣèrànlọ́wọ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìkànnì wa bákan náà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tiwọn á fi síta ṣùgbọ́n nígbà tá a bá wá tó fojú gan ní ẹ̀yàwó wọn gangan tá a rí wọn báyìí tẹ́yìn náà sì rí wọn nígbà náà èmi ò ní ẹ tí kẹ́kẹ́ sáré máa kówó lẹ̀ báyìí o ẹ jẹ́ a jọ fojú rí wọn nígbà tá a bá rí wọn
ẹ wá lè ìrànlọ́wọ́ tẹ̀yin náà bá lè ṣe ẹlòmíì gan dókítà ni ó mójúlé jáǹ tí ó wà nílẹ̀ àbí kílẹ̀ porúkọ ẹni tó ń ṣe wọ́n yẹn no orúkọ nǹkan tí àwọn dókítà sọ pé omi rọ̀dẹ̀ mi ò mọ̀ pé ní ṣùgbọ́n àwọn dókítà wọ́n ti mọ̀ ní tẹ́yìn tá à ń sọ so ìrànlọ́wọ́ tẹ̀yin náà bá lè ṣe inú owó dùn o ọlọ́run ò sì ní jẹ́ kí àjọfìrú ẹ̀san fúnra wa ẹ̀yin náà ò ní kan ìṣòro ẹni rógun gbàmígbàmí lágbára ọlọ́run ó sì máa ràn wá lọ́wọ́ yóò mọ̀ ju wá ṣe ní gbogbo ìgbà àwa ní sọnù ká tó sọnù àní fàkà kájẹ kó òṣì ló ń jẹ́ bẹ́ẹ̀ kò ní talé wa lọ́ọ̀dẹ̀ kó wa ẹ ṣe púpọ̀ o ẹ wá mọ̀ nǹkan ẹ subscribe sí ẹ tẹ notification bell yẹn option all nìyẹn ẹ tẹ̀ ẹ́ torí kékeré tá a bá gbé ètò wa míì jáde pàápàá lórí eléyìí ẹ lè mọ̀ ìtanilólobó lè wá sọ́dọ̀ yín pé wọ́n tún ti gbé fídíò yẹn jáde kẹ́ ẹ lè farabalẹ̀ wò ó délẹ̀délẹ̀ ẹ mọ̀ pàwọ̀ òkè ń ṣiṣẹ́ tiwa láàbọ̀ṣẹ́ àwo ṣe á sì fakò mọ́kùn ẹ̀yọ ni Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi ẹ bá àwọn ọmọ Nàìjíríà àtàwọn èèyàn káàkiri gbogbo àgbáláyé tó ń wòye ẹ bá wọn sọ̀rọ̀ nípa ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá rí ìyàwó yìí. mo kí gbogbo ojú tó wò wá ní lóko ní gbogbo ìgbà tí ń gbé wò wá mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tí àwọn Fásùgbà tí wọ́n ti wá láti wá bẹ̀ wá wò lórí àìsàn tí ń ṣe arábìnrin gbogbo ìrànlọ́wọ́ tí àwọn èèyàn bá lè ṣe fún wa láti pé kí ara arábìnrin kó lè yá ẹ jọ̀wọ́ Ọlọ́run bá ẹ jọ̀ọ́ kẹ́ ràn wá lọ́wọ́ ní gbogbo ọ̀nà tẹ́ bá ti lè bá ràn wá lọ́wọ́ mo lè gbàdúrà pé Ọlọ́run á ràn ẹ̀yin náà lọ́wọ́ ní gbogbo ohun tẹ́yin náà bá ń dáwọ́ ní agbára ẹ̀yin náà ẹ ò ní ṣàìsàn gbogbo ojú tó ń wò wá ẹ ní ṣàìsàn àìsàn burúkú tó tóbi ó kéré kò ní kọlù yìí o ẹ ní fi búburú ẹ ò ní fi àrùn eré àtàlù á máa tẹ̀lé gbogbo wa káàkiri ẹ ṣé mo dúpẹ́. tọ́ kò ní jù báyìí lọ fún títà àsìkò yìí ìlú tí a wà yìí ìlú Abẹ́òkúta la wà yìí ṣùgbọ́n ìlú tí wọ́n wà kò sí kì í ṣe ìlú Abẹ́òkúta ó tún jìnnà díẹ̀ so àwa máa tún gbéra láti lọ síbẹ̀ láti ṣe iṣẹ́ ìwádìí tó yẹ ká ṣe nígbà náà ẹ rí gbogbo ẹ̀ lójú táyé ẹ ṣèrànlọ́wọ́ fẹ́ni tó bá wà nípa yín láti ṣe é fún Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí kó rìn dáadáa pàápàá lọ́dọ̀ Àgbàlá Gabriel fúnra wọn èmi náà pè wọ́n màá tún fọ̀rọ̀ ránṣẹ́ sí wọn torí ẹlẹ́yinjú àánú ni wọ́n ipò tọ́lọ́run gbé wọn sí nìyẹn ló jẹ́ káwọn aráyé máa ké pè wọ́n pé ó yá aṣojú Ọlọ́run ni wọ́n jẹ́ mo sì mọ̀ wípé àwọn náà ò ní wo fídíò yìí kí wọ́n má ṣaláì tàti wèrè kí wọ́n má ṣaláì gbé ìgbésẹ̀ kán jọ̀ọ́ kán bá wa ran woman yìí lọ́wọ́ kán bá wa ran woman yìí lọ́wọ́ kọ́lọ́run kó sì jọ̀ọ́ kó kún wa lọ́wọ́ kẹ́mi wọn lè gùn kó lè pẹ́ kán lè wà nínú ìlera pípé lẹ́ẹ̀kan sí kí ni wọ́n lè dùn tó ń tọkọ tọmọ wọn ó dìgbà kan náà ẹ ṣe púpọ̀. nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ǹjẹ́ ká máa lọ sìn yín ni wọ́n tún sọ fún mi pé àkàtúntò wá sọ̀rọ̀ débẹ̀ ni pé kó tiẹ̀ lọ́rọ̀ oògùn wọn wọ́n sọ pé àìmọye oògùn tí wọ́n ti lò ṣé títí kínní ni wọ́n fẹ́ sọ ni wọ́n ní ṣé títí olóyìnbó náà fẹ́ sọ ni ṣé títí ìbílẹ̀ ni wọ́n fẹ́ sọ ni wọ́n ní mélòó la fẹ́ kà wọ́n ní mélòó kódà mímọ̀ tún kó lára ẹ̀ dànù wọ́n náà ti kọ́kọ́ àwọn sẹ́ẹ̀tì kan dànù o àwọn sẹ́ẹ̀tì kan wọ́n ti kó wọn dànù àwọn sẹ́ẹ̀tì míì tún rè nílẹ̀ ẹ wò àwọn àgbo tí wọ́n ti kì lóríṣiríṣi ẹ má wulẹ̀ fọ́ọ̀mù àwọn àgbo wọ́n máa rí bẹ́yẹn àwọn àgbo oríṣiríṣi tí wọ́n ní wọ́n ti àwọn gbogbo ọ̀nà ẹ̀mọ̀ ẹni tí ó bá ní kíní aṣàmú gbogbo ọ̀nà láti rí ìtura àwọn gbogbo ọ̀nà láti rí ìtura ẹ wò ó ní agbára kọ́lọ́run bá kó jọ̀ọ́ kó ṣàánú kó sì fún wọn ní ìlera pípé ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ yín náà là ń béèrè fún ẹ jọ̀ọ́ ẹ ṣèrànlọ́wọ́ fún woman yìí kára wọn kó lè yá ká lè gbégbèsè ìmọ̀ ìṣègùn òyìnbó àwọn dókítà ń tán nìkan ṣe kán lè tètè ṣe torí mílíọ̀nù tó gbé mílíọ̀nù kan òun ni wọ́n ń béèrè fún wọ́n níbi 2 million naira àbí kọ́lọ́n kó ṣàánú wa ẹ ṣeun. Gbogbo TV ìkànnì eléyìí ládùn jù.
ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí, ojúlówó ìròyìn ẹ gbọ́ tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí ládùn jù, ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Support to love Bembeyeke TV let's marry baby ìkànnì eléyìí ládùn jù, Daniel Salaye òun ni ẹ máa wò.